الله الرحمن الرحيم وصلى الله على من لا نبي بعده ní orúkọ Ọlọ́run àsìkẹ́sígẹ̀ ní òdiwọ̀n ìgbà tí àwọn tó bá fi ń tọrọ gẹ̀fà nàbíà Muhammad kọ́lọ̀ kò múlá dẹ́gbà nàbíà Muhammad àsìkẹ́sígẹ̀ fà nàbíà Muhammad tọrọ ẹ̀ lódìdí ìgbà táwọn tó bá fọ́nú fọ́ra tí wọ́n rántí tọrọ gẹ̀tọ̀ tí wọ́n ti tọrọ gẹ̀fà nàbíà Muhammad kọ́lọ̀ mọ́sà múlá dẹ́gbà nàbíà Muhammad tọ́ eléyìí ni part 2 lẹ́lẹ́kejì lónìí akí àlejò wa pàtàkì láti Kaduna Al-Ustaz Abdulrazak tí wọ́n bá wọn lálejò táwa ń gbọ́ èsì lọ́wọ́ nínú àdúgbò ní Kakuri sí wà Turunwada Turundupawa Kaduna náà ni ọ wà gbogbo bẹ́ẹ̀ náà ni àwọn afọ́ọ̀mọ́ Ìlọrin wà ń bẹ̀ àmọ́ nígbà tá à ń ṣe prógámù yẹn lọ́rí pé àwọn tí àwọn afẹ́ máa ń sòdodo tí wọ́n fẹ́ kẹ́yàn sọ pé wọ́n fẹ́ bà prógámù yẹn jẹ́ wọ́n fẹ́ pláyà níbi kan wọ́n á rí ṣe o láti fi fẹ́ tó lè ṣe part 2 lójú àlejò wa pàtàkì tí a ní Al-Ustaz Abdulrazak ọ̀rọ̀ ẹni tí a gbé wá lákọ̀ọ́kọ́ ìtúnfẹ́ rìpíìtì ọ̀rọ̀ yẹn má òun náà ni ẹni tí oníkálukú tí mo kàfẹ́ kẹ́ rí níbi skin nation ẹnìyàn náà ni tó sọ̀rọ̀ tọ́ ààbẹ̀ látọ̀ àtàlẹ́ makhluqin fi ma'siyatil khaliq àdísì ànábì ní àdísì sahih kò sí títẹ̀lé ẹrú kan lérí pé èmi ọ̀ máa ṣe lọ́hùn ní tèmi bá fẹ́ òun kẹ́ ẹ máa ṣe àwọn èèyàn ń sàbúrú fá wallahi tallahi ọlọ́run ò ní sílẹ̀yìn alábòsí gbogbo tí ń jábòsí ọlọ́run ní ẹni tí ń kúrọ́ tí ń ta àwọn èèyàn Abdulrazak àléhìyà àṣìhì ilẹ̀ sodic láàrin kẹ́sì irúgbọ̀n fódodo ní kẹsẹ̀ fún rọ àléhìyà lil amana láàrin khiyana àléhìyà lil iman láàrin kufur irúgbọ̀n fódodo ní kẹsẹ̀ fún irọ́ irúgbọ̀n fún àmàna ní kẹsẹ̀ ká máa dalẹ̀ irúgbọ̀n kìí ṣe ká máa ṣe jàǹbá ká máa fi kankan kọ́fà àwọn èèyàn lójú ọjọ́ ẹ̀rùngbà súnà ọ̀rọ̀ kọ́rọ̀ ajé Abdulrazak ẹ dákun ta ni ò sí súnà nù wa sẹ́ẹ̀sì sọ pé ẹ̀sẹ̀ súnà láàárọ̀ ẹ̀ sẹ́ẹ̀yìn rákàtà alifájírì ẹ̀yìn abẹ́yìn rákàtà alifájírì kìíní ẹ kírun abẹ́ kírun dùhà ẹ̀yìn abẹ́yìn ọlọ́run tẹ́ fi ń sọ̀rọ̀ súnà kẹtẹ̀lé ni tẹ́ bá búra pẹ̀lú kí ká fi búra pẹ̀lú ọlọ́run ìwọ tí ìyá rẹ bí ọ níjọ́ tí wọ́n bí ọ ó dijọ́ kẹjọ wọ́n parí fún ọ wọ́n sọ ọ lóko wọ́n pẹran ọwọ́ ni wò bí ọ sí ti súnà ajẹgbẹgbẹ ajẹ kí wàá nù yíhùn wọ́n pẹran níjọ́ náà ṣé bí yóò sà wọ́n bí ọ síhùn wọ́n bọ wọ́n bẹ̀rẹ̀ fún sàní wọ́n parí òun wò bí ọ fún súnà ìyá rẹ àti bàbá rẹ so ìdí ara wọn wọ́n tún sọ ọ lóko òun wò bí ọ sínú súnà ẹ̀yin wá ń ta àwọn èèyàn pé àfàwọn ọmọ tí lókù nínú súnà ta lọ sọ fẹ́yìn bẹ́ẹ̀ ń ṣe súnà àbá àtẹ̀ríkìní rẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé o àjọ lọ mọ́ríkàsì ni ọdún méje kájọ dálẹ̀ kájọ kó gbogbo ní tí wọ́n fẹ́ sọ kátújọ sọ wọ́n sọ pé a máa bá kínní yìí lọ ni bóyá àwọn ọlọ́pàá wa gbọ́ lérí pé ẹ̀yin ọmọ ṣe aburú mo fi àbá Abdulrazak àwọn èèyàn ń ṣàbúrú sẹ́ẹ̀ wọ́n lọ ọkọ̀ right up wọ́n kọ́pì DSS wọ́n kọ́pì government office lásìkò governor Abdul Fattah wọ́n kọ́pì àyíká àti pé kí wọ́n stop ẹnìkan kọ́ máa ṣe wá sí ma àmọ́ kẹ́yìn wọn máa sọ ní tẹ́wú ẹ̀yìn ẹ̀ráwọn mùkàfàlùn òkòónú ti ní ká pé afọ́nú fọ́ra gbogbo èyí tó kọ́ wà náà wọn ẹ̀yin fẹ́ máa sọ tí àmọ́ kí wọ́n dá àwọn kan dúró inú àpéjọba ọ̀gọ̀ kájọ lọ ro eléyìí ikú òní ọ̀pá yẹn ajá Abdulrazak àgbọ̀n ní bápo lórí ẹ̀ níbẹ̀ ẹ mú ẹ lù ẹ pa ìhàlẹ́ ní fúru wa. náà ọ̀rọ̀ tí Ustaz Dr. sọ professor wa tó jẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ náà ní kí akẹ́kọ̀ọ́ ní Markaz wọ́n ní Sheikh Adamu sí mujamala ẹ wo ọ̀rọ̀ yẹn fún ṣèkàlà ọ̀rọ̀ òmùgọ̀ ọ̀rọ̀ ọdẹ
ọ̀rọ̀ òpònú òun ni kéèyàn sọ pé Sheikh Adam wọn Sheikh Kamal wọn ń ṣe mùjámálà láti dáhùn èèyàn ló fún mòlúdì ẹ mọ̀ tí wọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀ ká kẹ́ ẹ bẹ́ẹ̀ pé hàn kí ni yẹ ọ̀tọ̀ o àmọ́ yín jàmálà yín èmi náà sọ pọ́ dà xìdá kéèyàn ṣerú ẹ̀ sí ìtìlákù kẹ́lìmọ̀ ẹ̀ sáà Sheikh Adam ẹ̀ wá ní ká má jáde tó bá yẹ ẹ̀ mọ̀ wá lọ kúrọ́ ẹ̀ mọ̀ lọ sọ̀rọ̀ gbogbo kéwù tẹ̀lé kéta àjọ ké wallahi wal Qur'an àti kò sẹ́ni tó dúró ní àmàmà ulama ul Azhar gbogbo ń tẹ̀ mọ́ wọn kú dànù wọn ma kéwù jù yín lọ ìmọ̀ kéwù jù yín lọ wọ́n ṣe mòlúdì ń bẹ̀ wọ́n ṣe ní Cairo sáyìn ma kéwù tó wọn bẹ̀ jáàmì àtẹ̀tíjáde wọ́n ti sọ 100 years ní ọ̀dà alẹ́ ni gbogbo ayé sì gbà pé Azhari qiblatul ilmi òun ni torí Sheikh Adam ló jẹ́ ká mọ̀ ẹ̀ kúkú mà ulida al-ilmu fi Makkah al-Mukarrama wa rudi'a fi al-Madinati al-Munawwara wa nasha'a wa tararra'a bayna al-Baghdad wal-Kufa thumma irta'ala al-ilm إلى القرطبة بالأندلس ثم بالفاس بالمغرب ثم ألقى عصا ترحاله إلى مصر ومات فيها ودفن فيها الله أكبر. ومن ثم اعتقد العالم أن للأزهر فضل ومنة على 90% ممن يكتب أو يخطب في عالم الإسلامي وإذا ذكر مصر رجع الزين إلى الأزهر وإذا ذكر الأزهر رجع الزين إلى مصر وإذا ذكر مصر رجع الزين إلى الأزهر وإذا ذكر الأزهر رجع الزين إلى مصر ومن ثم اعتقد العالم أن للأزهر فضلا ومنة على 90% كده فاوي بقواية اعتقد العالم أن للأزهر فضلا ومنا على 90%. Azhari ti ní wọ́n ti gbáwájú tí ó sì jámí àkàn tó lè bá wọn wọ́n ti ṣe 1000 years wọ́n ṣe mọ̀lúdì níbẹ̀ ìkẹyìn kan wọ́n máa sọ pé Sheikh Adam wọ́n wá fẹ́ bà prógámù tí mo ṣe yẹn jẹ́ wọ́n fẹ́ bà bìkẹ́ jẹ́ ńbẹ̀ ni mo fi tún mi ṣe Sheikh Adam wọ́n ń ṣe mọ̀lúdì tí bàbá wọn bá lọ nípìnlẹ̀ láti 1962 ìwọ tó ń sọ̀rọ̀ yìí nìsín yíyàwó wọn bí ọ 1958 ni mo rí tó ọkọ sínú kínní rẹ̀ 1958 sí 60 ọdún mélòó ọdún méjì sí 62 ọ̀wà àwọn ọdún mẹ́rin lọ fi dá mọ̀lúdì rẹ̀ mọ̀lúdì tí ń dálẹ̀ tí wọ́n tí ìjọmọ ọdún mẹ́rin lọ tí bàbá wọn bá lọ ní Zulkarnain ibn Muhammad dálẹ̀ tó ń pe Alhaji àgbà tó ń pe Sheikh Adam tí wọ́n sì ń sọ̀rọ̀ Ọlọ́run tẹ́yìn ò lè sọ lè kẹ́nbọ̀ ọ̀rọ̀ politics ní ìsìnkẹ́ rí wí lè rí kankan sọ. àwọn Sheikh Kamal wọ́n á ṣe wáàsí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe mọ̀lúdì tẹ́ḿbẹ̀ lè ṣe wáàsí ayé ò ní gbọ́ tí wọ́n ní gbà tó lọ́wọ́ pẹ̀lú ọ̀rẹ́ pa. àwọn tí wọ́n ń ṣe kíní ẹ̀yìn wọn náà ń ṣe mùjámálà a jẹ́ pé mọ̀lúdì ilé ọba tí wọ́n ń lọ mùjámálà ní tí bàbá ọba lórí gbé kalẹ̀. wọ́n ń dáná bọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ju ẹnu yín lọ àwọn ẹni dáadáa lọ́sẹ̀ yín kalẹ̀ àwọn ẹni dáadáa lọ́sẹ̀ ìka ọ̀rọ̀ ń gbé ẹnu yín lọ Sheikh Adam ń lọ mọ̀lúdì tí aláàjì tẹ̀ ń kúrọ́ àwọn olówó kan ẹ̀ tún máa ta àwọn èèyàn ṣé ẹrù pé bá a ṣe wà lẹ́yìn ẹ̀rù pé àmọ́dé tì ní mo ti bàlágà kí n tó wọ mọ́ríkàsì 1977 ni wọ́n gbé 77 ní kíní wá ànílù usọ̀rì Abdulbasi Abdulsamad ọwọ́ sọ́dọ̀ aláàjì Muniru Shuaib ọmọ Niger State ni ọmọ Minna ni amẹ́kọ̀ọ́ ló fi ṣe ibùjókòó Shuaib and group company olówó yọ sáátà flight pẹ̀lú ànílù usọ̀rì pẹ̀lú àwọn wáfúdù láti Egypt wọ́n wá ṣe mọ̀lúdì compound náà lásìkò yóò sì gbogbo wa mi alọ wọ́n mú wa lọ 78 wọ́n mú wa lọ 79 wọ́n mú wa lọ wọ́n ń pe olówó kan wọ́n ń pe àbámùjámálà alága amárikàsì àwọn jẹmọ́ amárikàsì náà ń ṣe mọ̀lúdì fa bàbá òní ẹ̀ máa ń sọ ní alága amárikàsì alága bàbá ó tẹ̀lé wọn débẹ̀ ṣé mùjámálà nìyí o ẹ máa ń sọ̀rọ̀ tẹ́ sọ kẹ́lìmà kan lẹ́sọ̀ ẹ̀ ní wọ́ọ̀rì ẹ̀ sì wọ́n náà pẹ̀lú kẹ́lìmà yẹn èèyàn ní wọ́ọ̀rì ẹ bẹ̀rù Ọlọ́run ẹ gbà pa á sì ṣirò táyé ọba ṣe ẹnìkan ò mú yín
ta ntí máa dùn mí bí ọ̀rọ̀ yín náà ni pé kẹ́yìn rò pé ntẹ́yìn ń ṣe yìí lọ́nà a ti pàdé pẹ̀lú àbá yìí nìkan wọ́n ń sòkú àwọn ẹja máa dáwó àwọn ni wọ́n o 5,000 náà lọ dáńjọ́ náà káwọn gbẹ́ kànga tá à ń bẹ̀ ń kànga gbẹ́ ọlọ́jọba ìmúlẹ̀ mi ò ní bọ́ dáwó kànga àwọn èmi ò gbowó sí mọ́sálásí ni ta ló sọ fún ọ pé kànga nìkan nìyẹn fi rí ìyọnu ọlọ́run á sì ṣe ẹ̀rìn ní àbá Abdulrasaq ṣé ẹ̀yin lè sọ pé iṣẹ́ kan tẹ́ ẹ ṣe o lè mú ìwà jẹ náà ṣé wọ́n gbọ́dọ̀ pọ̀ nánú نعيش اليوم مع الشباب ودساء الأسنان شيخ Abdulrasaq سفهاء الآلام لم يأخذوا العلم من مصادره ولا من الراسخين في العلم قرأوا الآية أو الآيتين أو الحديث أو الحديثين ثم نصبوا أنفسهم يكفرون الأمة يضللونها يفسقونها يبدعون من خالفهم ويفتون بما يودي الفتنة والبلبلة والاضطراب في قضايا أمة الإسلامية وفي مصالحها العظمى. هذه هي الفتن العظيم التي تجب على أولي الأمر وأولي المال أن يتصدوا لهؤلاء أدعياء السلفية وأن ينسبوا الفتوى إلى من كان مؤهلا لها لقوله سبحانه وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. هنالك أهل الاستنباط كان إمام مالك مع جلالة قدره وفضله وعلمه وهيبته إذا ذكر مسألة قال فيها ما نظن إلا ظنا وما نحن بمستيقنين. وكان إمام عاصى تمام الأدب في الفتية مع الله. وكان إمام عامر الشعبي فقيه العراق إذا سأله سائل قال لا أدري. وأهل العراق يقولون ألا تستحي من قولك لا أدري؟ قال فما بال الملائكة قالوا لا علم لنا إلا ما علمتنا. أين أنتم من هذه الكلمة؟ متى أنسلون صاصة Abdulrasaq مع الشباب pẹ̀lú àwọn ọ̀dọ́ tí wọ́n kóra wọn jọ udasa il asna ọmọ èké ni wọ́n sufaha il alam wọ́n gọ̀ púpọ̀ tó dákọ̀ wọn bàbá wọn wọ́n bu wọ́n pè bàbá wọn ń gbèfèrí àfa àwọn wọ́n pè ń gbèfèrí kò sẹ́ńtì òun nílẹ̀ sásásí lam yakhudul ilma min masadirihi níbi ìpìlẹ̀ àmọ́ wọn ò ní mú níbi tí màá ti pilẹ̀ wọn à ní mú bẹ́ẹ̀ wọ́n sì máa ṣe fatiwa ní fatiwa tó lè dá wàhálà alẹ́ tó lè dá fìtínà alẹ́ eléyìí fitanul azima allati tajibu ala ulil amri tọ́tọ́ fáwọn aláṣẹ kí wọ́n dìde lórí ẹ̀kẹ́ ń takò àwọn ala àdìyáyà sàràfíyà gbogbo àwọn àdìyáyà kan takò wọn àwọn tí wọ́n ń pèpè yìí kí wọ́n sì fi fatiwa sọ́dọ̀ tó bá ma fatiwa liqawlihi subhanahu wa ta'ala fas'alu ala dhikri in kuntum hunalika ahlu al-istinbat. كان إمام مالك مع جلالة قدره وفضله وعلمه وهيبته tí Imam Malik bá dájọ́ kan ṣe Imam Malik yóò ní àtọ́ àwìn náà ni o èmi náà dábàá ni o ọlọ́run ló mọ̀ jù wallahu a'lam lẹ́gbọ̀ níbẹ̀ àwọn òní sọ bẹ́ẹ̀ kí àpá àyẹ̀ máa sọ pé àwọn ń ṣe mùlúdì lọ́nà tó gbà dá ta ló sọ fún ọ ta ló sọ wọ́n ti gbà yìí tó ṣe ní wọ́n sára sí rẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún ọpọlọ ń gbà ṣé wọ́n lè jáde pé ọlọ́run ti gbà yìí tí wọ́n ṣe tẹ àwọn bàbá gbé kalẹ̀ wọn bú wọn tá a bá ń búra yín ẹ̀dẹ̀ máa búra yín nígbà tó máa kẹ́ni wọn bá wọn wọ̀ náà ẹ̀ ń ṣe bí pírọ́blẹ́mù ti àbá rẹ̀ nu kó sá máa bú àbá tiwa tó bá bú àbá tiwa á jáde sí ẹnu Sheikh Adamu tẹ ẹ dákọ mo lè jáde sí yín mo ní sọ̀rọ̀ àríyá lọ́dọ̀ gbogbo ká kúrò lọ́dọ̀ DSS ká lọ́dọ̀ AASS gbogbo bí dábàá lọ mo rẹ́dì fún yín lọ́pọ̀ ẹ pé lọ́ọ̀yà yín káwọn kan jáde ẹ máa sọ̀rọ̀ kọ́ sáfà wa ẹ fẹ́ kádákẹ́ ṣé Adamu ń lọ mọ̀lúdì mujamala ṣé Kamali lọ mọ̀lúdì mujamala àwa kéré àwọn sẹ́ńtà A alájí màálìmá tó ọmọ ọlọ́kà wọ́n ṣe mọ̀lúdì wọn pààtì ansadu islam ni wọn àwọn sẹ́ńtà A sẹ́ńtà B wọ́n ṣe mọ̀lúdì gbogbo wọn náà ń pè ṣé Kamali ṣé mujamala ni ṣé Kamali ó tún wá dá mọ̀lúdì kan lẹ́yìn tí bàbá ń bàbá ti ṣe wàhálà tó ti lọ mọ̀lúdì
tèkó mbẹ́lẹ̀ tìlú mi mbẹ́lẹ̀ yóò tún wá dá kankan lẹ̀ pé èmi ló tún ṣe kan tẹ́ bá rí tí wọ́n bá ṣe ń tí òjì wọn ṣe nínú ọgbà nu ṣé Ádámù ń tún lọ ti lọrin ń lọ ti sọ̀rọ̀ tí a gbé bọ́sítọ̀ àti sọ́mọ́dùwà ń lọ ti alága amẹ́ríkàsì tí wọ́n dálẹ̀ ṣé bó sojú ìyàwó pẹ̀lú ìjọwọ́ kọ̀ lọ́lé alága ni ẹ dìbò kẹrùn kí n sọ wá sọ tẹ́ ìwọ́n jọ náà àmọ́ ńgbà tẹ́ mọ̀ nù àbí nígbà tẹ́ ti mọ̀ nísìn kí a jẹ́ pé wọ́n sí lójú ọ̀nà ẹ̀yin náà sí lójú ọ̀nà o àbá àti wá wà lójú ọ̀nà ẹ̀ lè kúrọ̀ kankan èèyàn kì í kéré bẹ́ẹ̀ sì kéré mọ́ríkàsì lèmi náà kéré ọdún méje mo a sì ní sọ̀lá yíyá bàbájọ kọ́ àwọn pẹ̀lú yín àìsè kílásímẹ́tì torí kẹ́ ẹ má ròpin pé mo ní báyà ẹ̀wọ̀n jọ ń kọ́ wa bàbájọ pawápọ̀ níjọ́ tẹ́lẹ̀ fẹ́ parí sálísà tẹ̀wùjì yíyá táwọn fẹ́ parí sani rọ́bì àlìdàdíyà bàbá ni mo fẹ́ kọ́ ilé ẹ̀kọ́ lóṣù mẹ́ta kẹ́ tó ṣèdánwò wọ́n á jọ pa àwa pẹ̀lú àwọn prófì ibò àti mùdírù mọ́ríkàsì àti stars of the wild jùmọ̀ àríbi Professor Suleiman stars of the Latif Juma Ustaz Miftahuddin Salahuddin Tajuddin Aminullah Idris Abdulkarim bàbá lórílẹ̀ bàbá jọ àpapọ̀ wọn jọ kọ́ alẹ́ kọ́ ní oṣù mẹ́ta Allahu Akbar kéèké mo fẹ́ yin mùdírù nínú kíláàsì yìí ń bẹ̀ náà wọ́n ti béèrè bàbá béèrè pé ànábì mélòó ló jáde nínú lárúbáwá bàbá béèrè bẹ́ẹ̀ kò sẹ́ńtọ́ gbà nù yín èmi náà máa wò ìmọ̀ akéwù tó yín o èsì pé mo máa tó yín bàbá béèrè ńjọ náà Tajuddin Aminullah al-Arabi ó ní ànábì wa Muhammad lidhalika ja'alahu Allahu khatamal anbiya pé ànábì wa Muhammad kàn ní bíi tíra ìbásọ̀tò síra bàbá wa mùdírù mọ́ríkàsì tó ní Muhammad Habibu lòun náwó lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ kankan náwó má lòun náwó ní káwọ́lẹ̀ bàbá ní kí lọ́ fẹ́ wí ọ̀là ànábì márùn-ún ní ọjà dìnnú lárúbáwá bàbá ní kọ́kà ó ní Shuaib Ismail Hud Muhammad sallallahu alaihi Saleh mùdírù mọ́ríkàsì tó ní kíláàsì yìí ni bàbá ní ẹjọ́ ń kọ́ wa èsì kúrọ́ àfáà tó sì gbóná dáadáa tó náà gbóná Tajul Arab makéwu òǹkàlùkùmá wọ́n jáde ní jana imam Fariu Qasim wọ́n gba tọ́lúbù Misali àfáà makéwu àmọ́ àwọn wọ́n dáhùn jọ́nà pé Muhammad nìkan ni lidhalika ja'alahu Allahu khatamal anbiya bàbá rẹ̀ ní báyìí bàbá ní ibi tíra Khulafatu Sira aláàánábì mélòó ló jáde nù lárúbáwá gbogbo yìí sì dákẹ́ mùdírù náwó lábẹ́nu wọn náwó báyìí wọn ń káwọ́lẹ̀ bàbá sì padà náwó sí wọn ó sì ní ànábì márùn ni abẹ́ ẹ̀gbọ́n mo sì kà mo sì lẹ́ni kọ́kù mọ́ bá ń bẹ̀ ìjọ náà mo ti hà ọ̀nà Saleh Hud Shuaib Ismail Muhammad bàbá mùdírù mọ́ríkàsì tó nìyí. láti ìgbà náà lọ́hùn. That was 1981. táwọn ò sì fura. 1981. ìsàn kò sí ní tẹ́ fẹ́ fi rú wa lójú ẹ̀mọ́kéwù ìsọ̀pẹ́ ẹ̀mọ́kéwù àmọ́ ìta àwọn náà ń sọ àwọn náà máa ní àmàmí ìláwọ́láwọ́ àmọ́ gbogbo kéwù tẹ́lẹ̀ ẹ̀ mà àtòyè tẹ́ ẹ gbà mo ní tẹ̀kìdírù fún yín mo respect yín pẹ̀lú ẹ̀ ìgbìyànjú lọ sí rẹ̀ àmọ́ tẹ́ ẹ bá fi sọ pé Sheikh Adamu pé àwọn tíra wò lọ́kọ àbírú yín tọ́ba láyà tẹ́ máa bí dakọ́ jáde máa bí ní tí ò ní mà nínú sọ Sheikh Adamu tọ́ba sọ bẹ́ẹ̀ ni o máa bí kọ́ àbọ̀sẹ̀ yìí náà wàlúwàá yẹ jájọ jáde sórí kìíní mo kú ti pè yín ní àìmọye ìgbà mo lè jájọ jáde ìjọ tẹ sọ pé súnà ìlú ilẹ̀ Yorùbá kan lọ́wọ́ a mo lè jájọ jáde kẹ́ẹ̀ka àwọn àfọ àbí àti asárù kọ́lá mu wọn kébì náà máa kà fún àlọ́rin ká má ẹni ká wá pòfẹ́sọ̀ kan fi sẹ́gbẹ̀ẹ́ wa kọ́ dájọ́ pòfẹ́sọ̀ sí dájọ́ kájọ sọ lórí kìíní eléyìí náà jáde Sheikh Adamu ò ṣe mùjámálà wọn dẹ̀ lọ mòlúdì bẹ́ẹ̀ wọ́n sì ní ìdí fún orin tí àbá sì ní wọn máa kọ́nu àfàbàlá kí mo ti kọ́ láàárọ̀ yìí ẹ̀rù pé ìgbọ́rí ni bàbá ní ya Rasulu salamu alayka ya Rasulu salamu alayka salawatullahi alayka ya Safiyu salamu alayka ya Rasulu salamu alayka salawatullahi alayka ya Habibu salamu alayka ya Habibu salamu alayka salawatullahi alayka
ya Ra'ufun salamu alayka ya Rasulun salamu alayka salawatullahi alayka. Ọlọ́run kọ́ kí anabi wa Muhammad anabi wa Muhammad ti sọ kí pé ó ní arsalta bit tawrati Musa murshidan wa ibn al-batuli fa'allama injila وفجرت ينبوء البيان محمدا وسكى الحديث وناول تنسيلا يا أيها الأمي حسبك رتبة في العلم عندنا بك العلماء أقوى سوكي قل يا أيها المسرى به شرفا إلى ما لا تنال الشمس والجوزاء يتساءلون أنت أطهر هيكلي بالروح أم بالهيكل الإسرائي فضل عليك بذي جلال ومنة والله يفعل ما يرى ويشاء. الله أكبر صلى الله عليه وسلم. الله عليه وسلم صلى على الحبيب. Olúwa kó kẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe àsàlátù dáadáa. Olúwa bá kẹ́ Sheikh Kamaluddin Al-Adabi. Bá kẹ́ àfa àwọn àfa àgbà. Bá wa kẹ́ Sheikh Adam. Bá kẹ́ àwọn àfa àwọn. Bá kẹ́ Tajul Mumin. Bá kẹ́ àwọn àtàfà àwọn. Bá kẹ́ abalagbẹ̀dì àtàfà àwọn bá wa gbárí gbìdọ́mà. Gbogbo àwọn àfa ńlá kùnbúrí káàtú Sheikh Muhammadu Bùnú Ìmáza. Sheikh Umunu Hiya ẹ̀ tó àwọn yìí. Ní bíbí àti nímọ̀ ẹ̀ tó wọn. Tó wọn ní kárí kẹsì láyé tó wọn àwọn ilé ìwọ̀n sọ pé wọ́n ń ṣe mòlúdì mùjámárà olùwàmọ́sà kẹ́ wọn kọ́ kẹ́ bàbá àtìyín náà tó fi ìfẹ́ ànábì wa Muhammad tó fi ìrìnlẹ̀ tí ìfẹ́ àsàlátù ṣàdúrà fún yẹn tádùá sí gbà mẹ́nìkan jáde rẹ̀ ti ṣàdúrà fún tádùá rẹ̀ gbà rẹ̀ Abba Abdulrasaq ìmọ̀ àìsíndí ọ̀rọ̀ náà ìmọ̀ àdásí ẹ̀ ìmọ̀ báyìí ní tẹ́wì láti Kaduna rẹ̀ ti wá ẹ̀rí pé mo sọ ọ̀rọ̀ Kaduna àbí Kaduna náà kíkà kúrò wa nínú Kaduna náà ni turu nupawa wa nínú Kaduna náà ni turu wàdá wa gbogbo bẹ̀rù náà náà jẹ sí Kabala West gbogbo bẹ̀rù náà jẹ sí náà. gbogbo ẹ̀ pọ̀ adúpẹ́ fún àwọn bàbá mọ́sá jáde yín pé tí èèyàn bá jẹ́ ẹni tó bá lóye nínú ayé yóò mọ̀ pé àwọn bàbá yìí ti di dèlú àti hujja gẹ́gẹ́ bí àwọn àfihàn bá àti máa sọ àwọn ọ̀rẹ́ láwá tí yẹn bá jẹun tọ́lọ́ ń bọ̀ wọn náà tọ́lọ́ ń náà gbára kọ́lùbù òun náà fẹ́ mú kankan jáde wọ́n wà ní kíni tó fi kọ́sà yóò wà ní mo fi kọ́sà mo wo mọ́síálà ìmáàmù Málíkì àwọn ṣé Adam ti dì bẹ́ẹ̀ ní tí mo dèrò Markaz ń sọ fún wa náà nù pé gẹ́gẹ́ bí díẹ̀ kọ́ pé fíkìrì bí à báyà wọn ọ̀ka ni yóò sì yí wọn báyà ìfẹ́ ẹnu wọn tọ́lọ́ fẹ́ dà wọn tó fẹ́ fi wọ́n ṣe fáyé tí wọ́n ṣe ni tó pé tá a bá wò ó gbogbo olùkọ̀ọ̀kan ló gbọdọ̀ tún ní àwọn gbígbà pé a rí pé wẹ́dà yàtọ̀ síra wọn mọ́síálà náà gbọdọ̀ yàtọ̀ síra àwọn ibì kọ̀ọ̀kan. alákẹ́bá tó kúrò lẹ́nu yìí o ẹ̀mí sísọ wọ́n ní kéèyàn máa sin ajá ńlé yàtọ̀ sí kéèyàn fi ìfàjà sọ́kò wọ́n ní ládà kọ̀ọ̀kan máa dínkù nínú ládà olúwẹ̀ nígbà tó yẹ nìkan wá dìde ní ẹnìkan ní tí ẹni tó mú àdìsí wa máàmù àdìsí tó bá ń bẹ láyé lónìí yóò change ẹ̀ torí ńgbà tó ń wí Màdínà wa kò sólé kò sáà tẹ́ ń dá lọ́nà àwọn ayákìlá kidnappers sí ó ní lónìí yóò fi kìnìún sọlé fíkì olùdí àtẹ̀wí ó ṣe jásí pé Imam Shafi ó ṣe fíkì kan fún wa ní Iraq ó ní masabul Qadim ńgbà tó dé Egypt ó ní masabul Jadid fíkì olùdí àkọ́ọ̀nù ẹnìkan náà sì ló ṣe gbogbo ẹnìkan ló sì ṣe. táwọn alọ́pọ̀ rẹ̀ ń dàrú láwọn kókó tó pọ̀ rẹ̀ wá sẹ́ẹ̀tì lẹ́ẹ̀kejì so gbogbo àwọn kìíní yìí a nídìí gbogbo bí akọ̀ọ̀kan láàkín àgbọ̀rọ̀ fi òsùn lílẹ̀ kìí sí pé yóò ha láfa àwọn àmọ́ tó kó ní tààlùkù papọ̀ mọ́tò wọn náà pé kíní náà ó jọra wọn àwọn gbogbo àwọn ká máa ṣe pé kí èèyàn dà kọ́rọ̀ àwọn ṣẹ́dá bíi irú Alájí Àgbà sí inú ọ̀rọ̀ kọ́ mọ́ wá fi wọ́n ṣe istishhadul kadhiba kọ́dà èyí tí ó dálẹ̀ kọ́dà èyí tí irú àfáwà yìí ṣe yìí wàláì tàlá yìí tí wọ́n pè wọ́n sí kọ́ àti tí gbogbo yẹn wà dámẹ́ta Ìlọrin ẹ̀wọ̀n àjẹ́ pé tí lọ́wọ́n ṣe Àdámù wọ́n ń tan ọba táyà sọ pé nínú àwòsàn náà fi máa ń yin sí Àdámù láyé tí ọ̀sẹ́ nìkan kan òun ni pé kí ni èyí tí bàbá yìí tábà kẹ́rì láyéláyé Alájí Àgbà náà sì ní ẹ̀wà wò àwọn tó yẹ pé àwọn àga gbogbo àwọn fitna táwọn ilé ìfẹ́ máa dá làwọn ilé yìí ti rí àwọn afáwà kan ní Kaduna lọ́hùn wọ́n ń sọ̀rọ̀ wọn nígbà táwọn wá kí Sheikh Kamal rahimahullah wọ́n ní bàbá wọn sọ pé ayé ìgbà àwọn náà dàgbà bíi towards bíi tàbí 90 ni wọ́n ní bàbá wọn sọ fún àpẹ́ ṣe rí ẹ̀dàkùn ẹ̀lọ́ mójútó ká máa kátẹ́rà ẹ̀ mọ̀sẹ̀ mọ̀tọ́lá torí pé ayé ìgbà tiwa kò sáwọn tí bá wa ṣe tàná zọ́ọ̀ púpọ̀
yàní sinna wà ilma tí bá kọ́kọ́ làbí àbá tiẹ̀ mọ́ ẹ̀rú pé bẹ́ẹ̀ bá kan híbọ̀ ọlọ́run tí bẹ́ẹ̀ làwọn ò ní jí wọ́n lè pé wá kíní kan asá àti gbọ́ àmọ́ lára tí yíyá pàmò yẹn ṣé ẹ̀rọ àwọn ilé ìlànà wọn nínú ọgọ́rùn wọ́n ní tí òkà mọ̀ lọ fẹ́ràn wọn sọ pé ẹ mọ̀ lọ kátírà torí lásìkò tí yóò le pẹ̀lú gbogbo àwọn ṣàwárí ìdùtà wa rí lónìí náà àá sì tún pa ọ̀dà kí ni a lè sọ ìṣe jẹ́nẹ́sọ̀l Kùránì kan wà gbogbo ẹni tó bá ṣe mọ́lídì yọ̀ wọ̀ náà gbogbo àwọn àti báwọn tẹ́lẹ̀ tábà náà wò lámọ́ òyìn náà yẹn ní. tá a bá ráyà tó ní ká ṣe sáyà wà pé ẹ gbọ́dọ̀ ṣe àráyà tó ní ká ṣe àyà wọ́n wá sọ̀kalẹ̀ pé ọ̀dọ̀ ẹ gbọ́dọ̀ ṣe. Ànábì ò sì ṣe nǹkan tí èbá ti ṣe pé báyà haramu kò ní àmọ́ ṣe tá a bá ní fíkàrà lérí ẹ̀ tá a bá ní ìmọ̀ àyèmọ̀ yà wọ́n yà wọ́n yà kìtàrà àti mina al-hikam tí wọ́n tó ń tà mí tẹ́tà sí ṣe mina al-hukm. madahu ala nafsihi kadha madahu nafsihi kadha. bàbá ọmọ sàjà rẹ rẹ bẹ́ẹ̀. ẹ wá yẹra rẹ pé àwọn ń ṣe mọ́dúdì kan ní mọ́sálásí táwọn bọ́lọ̀ ta lọ sọ bẹ́ẹ̀ fún ọpọlọ ti gbà ìjọ ṣe wọ ìwọ àtàwọn ọmọ rẹ àtàwọn tẹ̀ ń jọ ń kójọ sí ládùúgbò yìí ta lọ sọ ọmọ ọpọlọ ti gbà. wàláhì razim. oníyẹ̀yẹ́ rẹ̀ ọ̀rá lẹ́nà bẹ́ẹ̀ni ọ̀sán lórí tó ń fò sókè oníyẹ̀yẹ́ rẹ̀ ọ̀rá lẹ́nà. tá a bá ra àwọn àkàtọ́ máa ń ṣe ní al-ghayri sahiha a lè ṣe nínú tẹ́mi fi gbàmúṣe ara yìí sì máa sọ láyé dọ̀lọ́ ọ̀sẹ̀ kí n tó ṣe Islam fún la li kibrin wala lil ujb kí n tó gbà pé ẹni tó lọ rẹ̀ lárúbáwá tó lọ bá wọn ṣe musharaka gbogbo yìí ìta ló ṣe musharaka pẹ̀lú àwọn lárúbáwá ní tí wọ́n pè wọ́n sí kọ́ra tí wọ́n jọ tán tí àwọn alárúbá gan bàbá Sultan Waizi bàbá ọlọ́run tó ìsàlájì a máa wò wọn nínú bíi ni wọ́n sọ pé à ń gbà táwọn pàdé àwọn tó jẹ́ àwọn àṣàlìsà ọlọ́run sọ pé àròfta Sheikh Adam àti ọwọ́ ọmọ Sheikh Adam pé wọ́n sọ bí àwọn náà tó wọ́n júwe Sheikh Adam fáwọn. lárúbáwá à ń pè ní Abdulwahid Sali ó lè kọ́ bọ́ǹtì Sheikh Adam ó ní huwa rajulun mukhif يخوف الناس يا رب ويسأل عن كل كلمة يا رب بص من شيء كلامه ṣe àwọn ṣe Ádámù kí gbogbo orí ìṣẹ́ àwọn kan bẹ nígbà kan ní Kaduna wọn ṣe Ádámù náà fi ń ṣe hujja àmọ́ àwọn ara wọn yìí náà àwọn kàdáwọn yìí náà ni àwọn kàdáwọn òru wọn yìí náà ni ẹ mọ ṣe Ádámù táwọn ṣe yanni rajulun wasati alimun wasati ni bàbá alami ni bàbá èyí tí ọba ti dá yányá tá a rí pé kí o ṣe nǹkan kan tó lè dá mẹ́ bàbá ò sì rọ́bùdù táàmù ni àmọ́ tẹ́ kó bá ní nǹkan míì bàbá kan á ní ọwọ́ ẹlọ́kùnrin ọlọ́run ní dààmú yín sẹ́ni tí gbogbo ọ̀hún ṣe tí wọ́n yẹ pé bukálukú náà bá wá nífẹ̀ẹ́ àwọn àfa ní tẹ́ ká ṣe dì fáwọn lílé ìjà gbogbo wa lílé. pé àwọn ṣé Adam alájà àgbà mujamala khiyana nù. fóṣùn kalam ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ọ̀dà mi kọ̀ bá làkà yìí. ẹ̀rọ tuba má jẹ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde ẹni tẹ́ ẹ̀ bá sì gbà ẹ̀yin náà mẹ́ntẹ́ ni á jáde abáti tẹ̀sẹ̀ aláìhájọdúnra wa ni gbogbo ọjọ́ wá sí mà ó lẹ́ni tẹ́ fi pẹ́jọ́ kájọ pé èmi náà ní gbogbo àlẹ́ tẹ́ máa halẹ̀ rú àyè tẹ́ máa halẹ̀ mọ́ ẹ kójọ pẹ̀lú àwọn tẹ́jọ́ ń kójọ tẹ́jọ́ ṣe tíjọ́ sí náà ẹjọ́ kójọ kápàdé ń bí eléyìí náà. isa manhajul Islam afa abdulrasaq agbọ̀rọ̀ sọ fáwọn èèyàn manhajul Islam yuqaddimu al-Islam lin-nas باسما وجهي وليس عبوسا كمطريرا منهج الإسلام يقدم الإسلام للناس في سورة الحب لا للبغض في سورة التسامح لا للتعصب في سورة التعرف لا للتنكر في سورة الأخوة لا للتشهد في سورة التعاون على البر والتقوى لا تعاون على الإثم والعدوان هذا المنهج منهج الإسلام يبني ولا يهدم ويجمع ولا يفرق ويوجي ولا يميت ويؤمن بالتشديد في الأصول والتيسير في الفروع هذا المنهج منهج الإسلام في الحوار البنان لا في صورة مغاضبة للآخرين لكن منهج الإسلام يقدم الإسلام للناس باسما وجهي أكبر إسلام ونيرنيو وليس عبوسا قمطريرا إسلام ولجو كيكوري دايا منهج الإسلام يقدم الإسلام للناس وان بإسلام هوية في سورة الحب نبي فوتو فني كيسي فوتو كاي تشاراوا فوتو كا تسوما يعني كيسي فوتو كا قراوا كيسي كاي ياراوا فوتو كا جوراوا لو انا لري دادا كيسي كا رالو لري اسه فوتو الإسلام منهج الإسلام يبني وما ماني ولا يادم كي wo bẹ́ẹ̀ ti wo yìí gbogbo máa ń dídọ̀ àwọn àbáyé lẹ́tí fẹ́ wo tán gbogbo ilé àbáyé lẹ́tí fẹ́ wo tán
gbogbo tí àti ẹjọ́gún rẹ̀ kọ́ sẹ́kẹ̀fọ́ láìsí kí àwọn ọba yín pírọ́blẹ́mù tí yín lè yín hù ikó yẹn jọ ni kì í tú yẹn ká ìmọ̀ ni kì í wó wọ́n jọ sọ ni pé ìwọ náà wàá sọ tiẹ̀ bá ti pè é pé ẹjẹ́ àjọ bọ́ sẹ́ni kí ni ìwọ tó ń pèsè Ádámù òsè kankan jẹ́ àjọ jáde mọ́ kọ́mẹ́ǹtì ebú kémi ó bí ọ ní tó ní mẹ́mi ní kú sọ pé màá bí ọ ní tó ní mà ní sẹ́ Ádámù tọ́wá ń sẹ́ Ádámù òsè kankan èyí ṣe ìsìtìsínà gbogbo sàtífíkẹ́tì tó bá tó wà bọ́ rẹ̀ wàláhì tàláhì lùmọ̀bìláhì lẹ́dì láìláha ìllà huwa mo ṣáájọ àfa Abdulrazak 250 ìbéèrè ni mo kó jọ fún Sheikh Ádámù pẹ̀ntì ọba bí dáa tọ́ba jáde wá kí n bí kẹsẹ̀ 250 níbi ọ mẹ́ta níbi ọ mbẹ́ tó ní ma. àti ọ̀rẹ́ nìkan lágbà bá a ṣe ń wò tó ààrẹ nìkan kó. dákun ẹ lè máa tàwọn èèyàn o ọ̀rọ̀ Sheikh Ádámù ti pòfẹ́sọ̀ ló gbé mi jáde pé mùjámálà kì í ṣe mùjámálà mo dẹ̀ gbà pé ti Sheikh Kamal náà kì í ṣe mùjámálà tó ẹni mi lè fi rẹ pé n ti ń wí náà nítorí tí àwọn máa fẹ́ náà nù ẹ lọ bẹ̀ àmọ́ mo sọ ti Sheikh Ádámù tí mo kéwú lọ́dọ̀ rẹ̀ pé àáfàá mi tẹ̀mí jọba ọjọ́ kó mi pẹ̀lú wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó sì jọ kọ́ àmọ́ sọ̀hún wọ́n jọ kó gbogbo àjọ sí mọ́sálásí bàbá làwọn fẹ́ máa ṣe dirasatu lugawiya min al-Qur'an bàbá lọ sọ bẹ́ẹ̀ pé inú al-Qur'an gbogbo wa lájọ wà ń bẹ̀ bàbá béèrè njọ́ náà pé ta ni ó ṣe rọ́ọ̀bù alhamdulillah níjọ́ tí mo ti alhamdulillah bàbá ta ni ó ṣe rọ́ọ̀bù ẹ̀ gbogbo ẹni tí ń ṣe njọ́ náà ẹni tó jẹ́ náà kí wàá mú njọ́ náà ó ní alhamdulilayi mubtada'un marfu'un wa alamatu raf'ihi ad-dammatu zahira lillahi jar wal majrur fi mahall khabar bó sì bí ó kálukú bàbá nílá mudiru yìí náà ló dìde lónìí mubtada'un ní alhamdulilayi lillahi aljarru wal majrur muta'alliqani bi khabarin mahzufi takdiruhu thabit alhamdu sabitu lillahi bàbá ní wọn má pèjúwe wa wọn jọ kó wa papọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ bí lárúbá bá jọ ní wọn jọ kó wa papọ̀ sí mọ́sálásí ni. ebe sì láwọn ṣọ́ra káwù àwọn tó yẹ láwọn ṣọ́ra káta jọ wò ká tí wọ́n máa kọ̀nfàmù pé tẹ́yìn tí wọ́n bá ilé ìmú ní ìṣúra káyìn bẹ́ẹ̀. ẹ lè wá pé Sheikh Ádámù kan jù mí lọ ẹ lè wí bẹ́ẹ̀ ẹ sì lè pé kankan kọ́lá àlákọ̀tẹ́ mi torí pẹ̀lú Sheikh Ádámù tó ju ti yín lọ torí ọ̀dà mi lójú pé Sheikh Ádámù ẹ̀ tẹ̀lé Sheikh Ádámù ẹ̀ wọ́n mọ́tò Sheikh Ádámù rí èmi wọ́n mọ́tò Sheikh Ádámù ló wá sí lọ́ọ̀rẹ́ ní tí àbá ní wọn wá sí lọ́ọ̀rẹ́ sanna wúlá ìdàdí àmúṣiwà mùsùlùmí Sheikh Ádámù wọn tẹ̀lé wọn lọ gánmọ́ tààjọ súnmọ́ mẹ́kan náà ìsàmù ní ètìká lẹ́yìn náà Sheikh Ádámù tó wá pè mí bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ́yọ́ dé ní 1980 èmi afa Abdulatif Fakihul Umma afa Abdulatif Sambo afa Abdulhamid Bashar afa Totikui afa Mukhtar bàbá ní ká máa wá àti Tòfíkì tó wà ní UK nísìn bàbá ń dá wa akọ́ lẹ́sìn ní pálọ̀ wọn ìsàn ẹ̀ lè fi kankan lóòmì lójú pa Sheikh Ádámù pé ọmọ Sheikh Ádámù ni èmi tó lè júwèé Sheikh Ádámù lọ́la táyà ọ̀bà mọ́ ẹjẹ́ àjọ jáde sí atẹ́gùn ìjọba àwọn kan Sheikh Ádámù kémi náà sọ kẹ́ndẹ̀ fún wọn máàkì ẹ má sọ̀rọ̀ sí Sheikh Ádámù pé Sheikh Ádámù lọ mùjámálà o ẹ lè búra yín ẹ lè bú àwọn fámìlì yín ọ̀láyà ní dásì yọtẹ ni wọn bọ̀ sí sáré àmọ́ sí bá àdúgbò yín nìyẹn ilé yín sì ni àdúgbò yín nù nígbà tá a pàdé níbi òkèsà kan tẹ nígbà náà ẹ̀yin jókòó fìdáwù kànga lágbẹ̀ èmi mo ta kò yín jọ́nà ẹ̀ sáàkó mẹ́ mi mo lé mi ò ní bá yín dáwó kànga tẹ ní ẹ̀ẹ́dà 150 pé ẹ̀yin náà fi 50,000 ẹ̀ fi 5,000 lẹ̀ 5,000 lẹ̀ ti kalẹ̀ ń jọ́nà tẹ̀ ń transfer rẹ̀ nílẹ̀ mo ní èmi ọ̀gbọ̀ owó fún mọ́sáàsì mo sì gbẹ́ 140 fún mọ́sáàsì mo ní ìsìn ní dáì tẹ̀ ẹ̀ dáì àwọn mọ̀nàfì kì í ń dá mi lẹ́bi ń jọ́nà ẹ̀ ọ̀bá má ṣe báwọn mo níbo ni kí n ti wá ṣe kí n gbà tiẹ̀. ìyá yàrá Markaz mo kì í púpọ̀ àfa ẹ má bínú pé àlejò lẹ wá bá mi tí mo wá ní ká máa sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run náà lè tàjọ sí. Yahya al-Markaz wal-mudir wa Yahya al-Markaz yun al-mukhlisuna lil-Markaz Ọlọ́run jẹ́ Markaz ọmọ ẹgbẹ́ sí Abdulrazak. àìdá àwọn fẹ́ o wọn kọ̀ gbogbo ohun tí wọ́n fẹ́ fi pèpè àwọn tí wọ́n ń dọ́gbọ́n àwọn fẹ́ bá ṣe Ádámù Jábìdù ìrọ́sì ni bí wọ́n ṣe fẹ́ wo àgbàpẹ́rọ́lẹ̀ ń pa Ọlọ́run ò ní wojú yín. wa Yahya al-mudir àwọn máa ṣàdúrà fún mudiru irọ́ ni àti ẹ̀mí ìdí àdúrà yín either like it or not either you like it or not mudiru náà máa sẹ̀mí lọ. wa Yahya al-Markaziyun èmi ò ṣàdúrà fún yín al-Markaziyun al-mukhlisun gbogbo Markaziyun tó fẹ́ tí o pèsè tí o máa bú sí Ádámù tí o máa ṣe tàkìdù zanni
bíbá yóò síbí ìrìnmọ́dìá tí wọ́n máa ta kókó èébú láti fi tí wọ́n máa ju ẹ̀yìn àbí ta kókó ẹ̀yìn tí wọ́n jọ mọ́ èébú tí ó ṣe fún Sheikh Adamu pé Sheikh Adamu ṣe mùjámárà irú àwọn ìṣàdúrà fún àwọn àtàwọn tó ń jọ yín wọ̀nyáyà wọ́n fọ̀rọ̀ ọ̀hún gbogbo Francis tí wọ́n wà ní Kaduna ni tí wọ́n wà ní gbogbo bíkíbí káàkiri gbogbo ọ̀nà máa bẹ̀ wọ́n àtàbàtún lọ́ọ̀bì jẹ́nà.